ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Your bag girl, you are very, very dirty. Me? Can you not see my house? Clean. Everything is clean. You enter here now. That's how I've been seeing tissue up and down, up and down. Your pants to be hanging in staircase. That's your bra that is like cotton. I will come and be seeing it in my parlor. Me? Is that what I want? I'm very clean. I'm even cleaner than a lot of Igbo girls, Seth. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi. Ẹ dáríjì bàbá jẹ̀kọ́ àdáríjì ewé ni. Ọ̀rọ̀ kan tó ń jà rìnrìn nílẹ̀ ni kì í ṣe ohun tí ẹ lérò. Ẹ rí gbajúgbajà òṣèrébìnrin orúkọ rẹ̀ a máa jẹ́ Bolaji Ogunmola, gbajúgbajà òṣèré tíátà ni. Ẹ jẹ́ ká sọ wípé ó ṣe nǹkan kan èyí tí ó fi ta ipò sí àṣà ilẹ̀ Yorùbá àti àwọn ìwà ọmọlúwàbí kan tó ní ṣe pẹ̀lú ti ilẹ̀ kóòtù òjìrè. Nínú sinimá rẹ̀ kan tó pè ní Imperfect Match. Níbẹ̀ ni òun àti ọmọ Igbo kan tóun náà jẹ́ gbajúgbajà òṣèré ni wọ́n ti jọ ń takò ọ̀rọ̀ sọ fi ọ̀rọ̀ wérọ̀. Nínú ìfọ̀rọ̀wérọ̀ yẹn ni ọmọ Igbo yẹn tó jẹ́ Yorùbá wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ọmọ Yorùbá, pàápàá jùlọ àwọn obìnrin. Ó ní ewédú wa á máa rùn bí sókèwé. Ó ní gbogbo àwọn ọmọ Yorùbá tó yẹ wọ́n jẹ́ obìnrin pé wọ́n dọ̀tí di àdẹ́tì. Ní pé kán mú wọn ìyẹn bra wọ́n máa fi sí orí ibi tó yẹ kí wọ́n fi sí, oríṣiríṣi tó fi bu ẹnu àtẹ́ lu ohun tó ní ṣe pẹ̀lú àwọ̀tẹ́lẹ̀ wọn tá a mọ̀ sí pant. Ọ̀rọ̀ yìí lótìtọ́ àti lódodo sinimá náà lè jẹ́ sinimá tó jẹ́ pé ó ti jáde tipẹ́, ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé kò sí bó ṣe lè rí ọjọ́ kan ọ̀rọ̀ àkàn. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ dájúdájú wípé ìran Yorùbá jẹ́ ìran kan tí wọn kì í fẹ́ jẹ́ kí ẹ̀gbin kó ta lé ohun tó ní ṣe pẹ̀lú àṣà àti ṣe. Wọn kì í fẹ́ jẹ́ kí àwọn kankan kó mú àbùkù bá wa. Ọ̀gẹ́ ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀nù ọbẹ̀ ti ṣe ohun tó fẹ́ ṣe. Fọ́nrán yẹn ló di wípé ọ̀rọ̀ tí ọmọ Igbo yẹn sọ ń sí Bọ́lájí Ògúnmọ́lá gbajúgbajà òṣèrébìnrin ló wá di pé àwọn ọmọ Yorùbá mú sọ́wọ́. Ló wá di wípé àwọn ọmọ Yorùbá sọ pé irú kí leléyìí, àrífín wo leléyìí, bẹ́ẹ̀ bá tẹ̀ ń ṣe sinimá yín ó yẹ kẹ́ ẹ ní àwọn nǹkan kan tẹ́ ẹ máa fi sínú sinimá yín. Kì í ṣe ohun tẹ́ ẹ máa fi bu ẹnu àtẹ́ lu ẹ̀yà kan, kì í ṣe ohun tẹ́ ẹ máa fi bu ẹnu àtẹ́ lu ìran Yorùbá in the name of pé ẹ fẹ́ make owó, in the name of pé ẹ make Nollywood movies. Lótìtọ́ àti lódodo ó ti pẹ́ tẹ́tí ń gbóṣùbà káre fún yín wípé ọ̀pọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ máa ń gbé sínú sinimá tẹ́ẹ̀dẹ̀ fi máa ń kọ́ wa ní ẹ̀kọ́ kan tàbí ìkejì. Ṣùgbọ́n ní àwọn ìgbà míì ọ̀nà tẹ́ máa ń gbígbà kò ń tẹ́ àwọn ará ìlú lọ́rùn. Èyí tí ọ̀pọ̀ àwọn èèyàn ti sọ wípé àwọn kan wọ́n ti fi tí wọ́n tako ẹ̀sìn, àwọn kan ti fi wọ́n tako ìjọba, àwọn kan ti fi wọ́n tú àṣírí àwọn kan ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi tán àwọn èèyàn kan sọ́nà. Eléyìí tó wà nílẹ̀ yìí ó wá jẹ́ àti ọ̀dọ̀ ọmọ Yorùbá ni ó kọ́gun sí. Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Bọ́lájí Ògúnmọ́lá ó ti ṣẹ̀ wá. Mo lérò pé ẹ understand bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gangan, bó ṣe jẹ́ gangan ni mo explain fún yín. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá wá jáde ó wá ní irú kí leléyìí, ó wá gé àárín yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, wọ́n bẹ̀rẹ̀ sí ní pín káàkiri tó fi dé wípé ó kan ẹni tó ní sinimá gangan tó jẹ́ Bọ́lájí Ògúnmọ́lá. Wọ́n gbé fún lọ́tún, wọ́n gbé fún lọ́sì tó fi di wípé wọ́n wọnú DM ẹ lọ, wọ́n fà á lórí ẹ̀rọ ayélujára social media. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lò, wọ́n criticize pé irú fíìmù wo leléyìí tẹ́ máa jẹ́ kí ọmọ Igbo ẹ̀dẹ̀ mọ̀ọ́kan tó wà nílẹ̀ ẹ̀dẹ̀ máa jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ sí Yorùbá anyhow, most especially àwọn ọmọ Yorùbá. Ibi tọ́rọ̀ náà ti bẹ̀rẹ̀ nìyẹn o, tó jẹ́ wípé Bọ́lájí Ògúnmọ́lá kò lè sùn kò lè wo. Èébú ni lọ́tún, èébú ni lósì. Èmi ò lè sọ pé wọ́n bú bí kò ṣe pé wọ́n pè é sí àkíyèsí àwọn kankan ni, nítorí ẹnìkan torí ọ̀la ni. Ibi tí wọ́n bá fi àyè gbà láti ṣe léyìí wọ́n lè ṣe ìtójú bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Bọ́lájí Ògúnmọ́lá gẹ́gẹ́ bí ọmọlúwàbí,
gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tàbí nílé tí adẹ̀kọ́re wípé ọ̀rọ̀ yìí wọ́n mà ti ń gbé ju bí mo ṣe lérò lọ, àwọn ọmọ Yorùbá mà ti ń gbà abẹ nígbàgbọ́ tí mi ò gbọ́dọ̀ dákẹ́ sọ wípé mi ò ní yànnàná nǹkan tó wà nílẹ̀ yìí, nítorí pé ẹ mọ̀ pé ìgbẹ́ kékeré létí àwo ni, tójú bá kúrò ńbẹ̀ ọkàn ò lè kúrò ńbẹ̀ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Lótìtọ́ bíi March ni wọ́n ti ṣe movie yìí jáde kó tó di pé wọ́n release ẹ̀. Ìgbà tí èmi kàn máa sọ nígbà tí wọ́n release ẹ̀, gbogbo post production pre-production, nígbà tí ẹ̀ ń kọ script, kí ló dé tẹ̀ ṣe figure out eléyìí jáde kúrò níbẹ̀? Kí ló dé tí ẹ̀ ṣe yọ aspect tẹ́tẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ kan ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn àbí ọ̀rọ̀ ẹ̀yà, ó jẹ́ ọ̀rọ̀ kan tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá kì í mú ní kékeré. Màá fi fọ́nrán kan wọ̀nyí kí n tó kúrò, ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí mo kàn fẹ́ jẹ́ kí gẹ́gẹ́ bí ìṣe mi láti wá update yín gẹ́gẹ́ bó ṣe ń tọrọ fún àforíjì. Mo rí láìpẹ́ yìí tí àwọn ọmọ Yorùbá kan sọ pé tí ẹ bá ti ṣe àṣemáṣe yín tán lè wá máa tọrọ àforíjì, ìgbà tí gbogbo ẹnu dùn mọ́ yín, ta ló mọ̀ yín, ẹ ṣe kankan nígbà náà, ó wá di wípé ẹ ṣàṣìṣe, ẹ wá sọ pé ká máa dáríjì yín. Wọ́n pé these are not right. Gẹ́gẹ́ bí Bolaji Ogunmola ń ṣe ti jáde láti wá máa yànnàná ohun tí ó ṣẹlẹ̀ gangan. Má jẹ́ kí n kà fún yín kí n má dá yín lágara rọ̀. Bolaji Ogunmola apologizes to Yoruba community over controversial film scene. The backlash followed a viral clip which actor Ike Ogbonna, ọmọ Igbo yẹn nìyẹn o, made a remark considered offensive during a comedic exchange in the production, prompting widespread outrage and threats directed at the actress. Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé nínú fíìmù yẹn nísìnyí yẹn gangan ó ń bá Bolaji Ogunmola wí tó jẹ́ ọmọ Yorùbá pọ́nbélé. The controversy even led her to temporarily step away from social media. Ibi tí wọ́n fi ọmọdé lórí ojú òpó ayélujára. Bó bá wọbẹ̀ èbú ni lọ́tún, tó bá wọbẹ̀ lọ́tún èbú ni. Nítorí wọ́n rí wípé ó ti fi irúfẹ́ ìwà yẹn ó ti fi tàpá sí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Apology statement òun ni mò ń gbìyànjú láti kà fún yín. Addressing the issue, Ogunmola expressed regret over the pain caused and apologized to the Yoruba people. Ṣètìgbọ́, ó ti ń bẹ̀bẹ̀ báyìí ó ń tọrọ àforíjì, stressing that the reaction over the past few days had been overwhelming. Wọ́n fi ọmọ gan. Ìran Yorùbá jẹ́ ìran kan tí wọ́n ń gbàgbé ọ̀rọ̀ bọ̀rọ̀, àdẹ̀ gbọ́dọ̀ ṣe wọ́n. Tí wọ́n bá dáríjẹ, wọ́n dáríjẹ tinútinú. Tí wọ́n bá dẹ̀ mú ẹ sọ́wọ́, mú ẹ sọ́wọ́ náà nìyẹn. Ẹ lọ bèrè lọ fún ní tìǹkà ibi tí ọ̀rọ̀ ẹ dé dúró lásìkò yìí. Ibẹ̀ kọ́ mọ̀ lọ, ẹ jẹ́ n tẹ̀síwájú. She clarified that the project in question was filmed about 3 years ago and was intended to be a light-hearted story centered on tribal misunderstandings that eventually resolved in love and unity. According to her, there was never an intention to insult or stereotype any ethnic group. Ó ní wọn ní lọ́kàn láti tàpá àbí láti bu ẹnu àtẹ́ lu ẹ̀yà kankan lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Àwọn kankan wà tó yẹ pé a gbọ́dọ̀ wà very very careful about it. Ẹ jẹ́ n kà dílẹ̀. Reaffirming her identity, she also noted her deep Yoruba roots. Ó fi yé wa pé ọmọ Yorùbá lòun, stating that she is proud of her heritage and did not mean to disrespect her people. Ṣètìgbọ́. Ogunmola concluded by taking full responsibility for the situation and apologizing to her supporters and the wider Yoruba community for the unintended fallout. She said, "First of all, I want to apologize to the well-respected people, Yoruba people for this error. The insult and threat to life and livelihood I have experienced in the last 3 days have been extremely disturbing. I am Yoruba, Omo Ibadan, Pọ́nbélé ni mí. I take full responsibility and sincere apology to my people and lovers of my work," she added. Òun nìyẹn. Now, mo fẹ́ ó rọ gbogbo àwọn àgbẹ̀ sinimá jáde wípé ẹ wà very very careful. Ẹ máa wò ó fínífíní dáadáa. Ẹ má jẹ́ kó fún yín fagbọn. Àwọn ará ń kan Gaza bí àṣà kan, ará ń kan àwọn èèyàn kan lọ́wọ́ yìí. Ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yà, tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn, àwọn èèyàn kan gbé sórí. Bolaji Ogunmola ò mọ̀ pé bó ṣe máa yọrí síbẹ̀. Kò mọ̀ pé bí nǹkan yìí ṣe máa padà rí ilé yìí. Ẹ wá rí, òun gan sọ pé àwọn èèyàn kan threatening òun. Nítòótọ́ àwọn obìnrin
ló sọ ní ọmọ Ìgbò yẹn sọ ọkọ̀ ọ̀rọ̀ sí fíìmù làwọn kà sí láì mọ̀ pé ohun tí èmi rí ohun tó kọ wájú sẹ́lòmíì ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ní ọ̀rọ̀ yẹn and ó ti wá ṣe the needful gbogbo yẹn agbé sinimá jáde ẹ wà very careful àmọ́ pé iṣẹ́ ọwọ́ yín ni iṣẹ́ òòjọ́ yín tẹ́yìn náà fẹ́ fi wá nǹkan jẹ ni but a gbọ́dọ̀ sọ pé torí àwọn wá nǹkan tá a máa jẹ ká fi bọ́ ọjọ́ ọ̀la wa jẹ no ó wá dẹni tó ń tọrọ àforíjì èmi á sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká dáríjì let's forgive her and let's forget ẹ jẹ́ ká gbà pé ìyẹn ti lọ sinimá ni wọ́n fi ṣe ní tòótọ́ èmi dẹ̀ rò pé ó ti rí ẹ̀kọ́ kan tàbí kejì kò ní dáṣọ ọdún ẹ̀ ṣòro mọ́ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí pé òun gan mo wo díẹ̀ mọ́ ẹ̀ mo wo àwọn Instagram page ẹ̀ ẹ bá rí báwọn ọmọ Yorùbá bí wọ́n ṣe ń blast ẹ̀ ipe ládàradà wo nìyẹn wà á dé máa ó máa dúró àwọn èèyàn millions of people tó ń wọ̀nyí wà á fi àyè gba ọmọ Ìgbò láti máa sọ̀rọ̀ sí àwọn obìnrin yarí gan ni so that Bolaji Ogunmola please take note tí wọ́n bá dáríjì ẹ̀ lélẹ́yìí má jẹ́ pé irú ẹ̀ tó yóò ṣe bẹ́ẹ̀ kó wáyé láti ọ̀dọ̀ ẹ mọ́ and fún gbogbo ọmọ Yorùbá ẹ jẹ̀bù rẹ̀ ẹ jẹ́ ká fi ojú fò dá bàbá jẹ́ kan àndáríjì ewé ni ọ̀pọ̀ àwọn èèyàn ti ń fi àǹfààní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ wọ́n ti fi ń bu ẹnu àtẹ́lu gbajúgbajà ó ti pọ̀ jù ẹ jẹ́ ká wò ó gẹ́gẹ́ bí ìran Yorùbá náà ló ti wá ẹ jẹ́ ká wò ó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn ọmọ Ọ̀yọ́ tí òun fúnra lára ẹ̀ ti ṣẹ̀ wá tàbá ń bu ẹnu àtẹ́lu à ń fún àwọn Ìgbò láàyè láti máa rí àárín wa nìyẹn wọn ni àwọn ká wọn lára wọn á bẹ̀rẹ̀ sí wọn máa ṣe àwọn nǹkan tó ẹ má jẹ́ ká fi àyè gba àwọn ìwọ̀sí kan tó lè ti bi nǹkan wọ̀nyí wá ẹ jẹ́ ká ṣe encouragement fún ẹ ká ṣe ìgbélárugẹ fún Bolaji Ogunmola àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ọmọ Yorùbá they are doing us proud in the Nollywood industry they are doing us proud and please let's forgive and forget Bolaji Ogunmola ó ti realize ẹ̀rọ yẹn ó ti realize pé eléyìí ò bá àwọn ọmọ Yorùbá lára mu ẹ jọ̀ọ́ ẹ má bínú bàbá jẹ́kọ̀ọ́ àndáríjì ewé ni please forgive me òun ni Bolaji Ogunmola ti jáde wá ṣe ẹ jẹ́ ká dáríjì nítorí pé ká lè encourage ẹ tàbá ní ká máa continue ó ṣeé ṣe kó mú ìrẹ̀wẹ̀sì bá bá ẹ dẹ̀ mọ̀ pé òun náà gbajúgbajà òṣèrébìnrin ó ti gbìyànjú àtàwọn akẹgbẹ́ rẹ̀ tàbá tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ń ṣe dáadáa nínú industry yìí tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ń ṣe dáadáa lastly ẹ jẹ́ ká máa ṣe ohun tó yẹ á máa gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ la tàpá sí àwọn ibi tá a ti ṣẹ̀ wá please gbogbo ẹ̀yin eléré gbogbo ẹ̀yin oní tíátà most especially nílé lóko lẹ́yìn odi please let's promote our culture ẹ jẹ́ ká ṣe ìgbélárugẹ fún àṣà wa gbogbo fíìmù tá a bá ń ṣe kó jẹ́ èyí tó bá jẹ́ ti ìbílẹ̀ ni tó bá jẹ́ ti tradition tó bá jẹ́ ti culture ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa portray ìgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ṣiṣẹ́ ìwádìí yẹn dáadáa finifini ká tó máa gbé àwọn kọ̀ọ̀kan jáde nípa ti àwọn sinimá tá a máa ṣe tó dá lórí Yorùbá mo rí àwọn fíìmù kan bíi Kiriji tí ó ti jáde àwọn Lísàbí àwọn history film tí wọ́n ti jáde sẹ́yìn ti ẹlẹ́kọ̀ọ́ ẹfún kíní kan ẹfún róye àwọn nǹkan wọ̀nyí a lè fi promote àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ẹni ṣe lásán tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ibi ni màá ti máa dá inú dúró fún ti ẹni nípa ti ohun tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dáríjì Bolaji Ogunmola ó ti tọrọ àforíjì please let's forgive her ok máa fi yín lẹ̀ pẹ̀lú fọ́nrán kan tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ jẹ́ ká wò tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rè é má gbàgbé láti like kẹ́ comment kẹ́ dẹ̀ subscribe nítorí àwa láti wá inform yín educate yín ká dẹ̀ entertain yín ẹ̀yọ́ ọmọ Yorùbá ohun tí ẹ bá rí sọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ire o. Let us have that moment that we have our internal issues. We talk about our internal issues. We do ourselves basbos. But when we have issues with another person, we come together. It's not the time to say, oh, okay, now you're a bad person. So make them deal with them. For South Africa, oh, now Igbo person. No, that is not the time. We were never like this. We were never like this. That's why I knew that there's something fundamentally wrong. We were those people that stuck together in good times and bad times. We were never like this. Yes, we've had tribal issues. But you see, when it is time for us to go against other people, we come together. But from 2023 down, things changed. So that's why I know that there's something wrong, because I know that Nigerians will always stick together, irrespective of, even if the Nigerian is wrong out there, we all, if we want to condemn, we all will come together and condemn. But we are always united when it is external.
But now there is a problem. But thank God I can see that some people are already tracing their steps backwards, because during that ISO speed time, I remember that after all what happened in the ISO speed visit to Nigeria, when they started doing all these Pakistan, all those things, a lot of, my people, they joined, what they call this country, Namibia. They joined South Africa to fight us. We were fighting ourselves. We joined them to be fighting us. That was when I like, are you people mad? Like, don't people see that it is all of us are insulting? You understand? It was so bad that time. It was really bad. That Afghanistan issue, it was really bad. That was like, Nigerians started, it's so bad that a lot of us started giving those people material to mock us. That was Nigeria. There was something just wrong. But you see, during this Igbo King thing in South Africa, I saw that we all, like, we stuck together. I know that there are still people who said, oh, you go to somebody's land to go and become king. I saw that some people, we all calmed down, a bit, and some people sat it out. If they don't have anything to say, they sat it out. Why I saw a large number of people, going at the South Africa, especially when they started all those that are destroying. Nigerians, I saw a little bit of unity on our side against them, So that gave me a little bit of hope, because, that actually speed time was a mess. But now again, with the onion thing, Nigeria versus I saw more unity, So let's continue like that. That is not to say that we should support bad things any of us do outside the country. No, I'm not saying that. Nobody should come on. So I'm just saying that we should be united in calling it out for what it is. Let us not see the tribe that did it. Let's be united in calling it out. Anybody who wants, like, we're calling out our own presence. But anybody who wants to now take that opportunity, they want to say, oh, Nigerians, this is how, let us come together and say, it is not your fight. Just shut up and we can face our person. Not because the person is Yoruba or Igbo, but because the person is in Nigeria. We can call the person out, right? So that's all I'm saying. So let us start tracing our steps back. Let us not allow these politicians, destroy us. There is strength in numbers, though. There is strength in numbers. The level that we have gotten to is our unity that took us there, not politicians. Let us be clear. Let us be clear. It is our unity that took us to the level where we are global names. Let us not destroy what we have built. We have built this thing, us as Nigerians, our resilience, our power, our drive, our hard work has taken us there. This is not the time for us to start tearing down what we have built. We have built something. So we can keep our differences aside. But even if we want to discuss it, let's discuss it from a place of decency. Like we can discuss it without us tearing each other down. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.